gbogbo epo kíkò tá a bá wà láyé ẹ jẹ́ ká fi wà ọmọlúwàbí kún. ẹ gbọ́ bíbélì sọ̀rọ̀ ó lè kọjú ìjà sí àwọn agbéraga, ó ní àwọn agbéraga ni mo máa ń wò ní òkè rere, ó ní ṣùgbọ́n ọkàn mi fẹ́ àwọn onírẹ̀lẹ̀. Ọlọ́run fúnra ẹ̀ ètò onígbéraga ènìyàn. No matter who you be, no matter your position, no matter who you may be, fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ń gbéraga, ẹ lọ rẹra yín sílẹ̀. Ìgbéraga máa ń tẹ́ ènìyàn. Tani Alafin Oyo, Tani Olubadan gan, ta la lágbára lójú ogun. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ọlọ́gbọ́n rèé o, kódà ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni. Mo gbóṣùbà dáńsákì fún ọba Solomon. Ẹ̀yin èèyàn wa, màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí látòkè délẹ̀, torí ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n ni, tó sì jẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ pàápàá tí àwọn àṣírí nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tó wà níbẹ̀. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ojú tẹ́yìn èèyàn fi ń wò lọ. Ẹ wá gbọ́ àwọn kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀, àwọn àṣírí nínú fọ́nrán yìí. Òde kan ló pa Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn papọ̀. Ká má fọ̀rọ̀ gùn, níbi tí Olúbàdàn ti bá Aláàfin Ọ̀yọ́ yẹn ní òde náà, tí Aláàfin Ọ̀yọ́ sì jókòó lórí ìjókòó tó nawọ́ sí Olúbàdàn. Ọ̀rọ̀ yìí ló gborí ẹ̀rọ ayélujára tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń sọ pé ní Aláàfin Ọ̀yọ́ ṣe ó kù díẹ̀ káàtó. Ọ̀rọ̀ yìí ló gborí ẹ̀rọ ayélujára ìpè ṣé tẹ gbẹ́ ni àbí ti pò. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ pé Aláàfin Ọ̀yọ́ ó ju Olúbàdàn lọ lórí àpèrè ọba. Ẹ̀yin èèyàn, kódà ọ̀pọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ náà jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ọba Solomon sọ àwọn àṣírí kan nípa ọ̀rọ̀ sọlọ́ba kò sọlọ́ba, pàápàá jùlọ àwọn tó tún dá sí irú ọ̀rọ̀ yìí. Kí lọ́ba Solomon sọ? Wọn ó sì fọ́nrán yìí sílẹ̀ tẹ́yìn èèyàn tẹ́ gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà, ẹ tẹ subscribe button yẹn kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè. Ẹ share rẹ̀, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká gbọ́n tí ọba Solomon sọ nínú fọ́nrán yìí. Kò sí nǹkan tó dàbí pé kéèyàn rẹra ẹ̀ sílẹ̀ láyé. Gbogbo ipò tí o bá wà nínú ayé is a nonsense. Your position is a nonsense without humble yourself. No matter your position may be, whether you be president, whether you be governor, whether you be king, whether you be IG, whether you be inspector, whether you be soldier lead, if you don't humble yourself, your position is a stupidity. Because we must take. Wọ́n ní ẹnìkan ò kì í jẹ́ àwádé. Kò sí nǹkan tó jẹ́ alágbára nínú ayé. Àwọn tó ń kó sẹ́yìn tó ń tẹ̀lé ẹ kiri yẹn, tó bá kẹ̀yìn sí ẹ lé nìkan, ta ló máa kun ẹkùn? Ó máa kun àtórí ẹ. Èèyàn mélòó ni wọ́n lè dá nìkan mú? Ẹ ọba tó lágbára jù lágbàáyé, èèyàn mélòó lè dá nìkan nà láìsí àwọn sọ̀ǹgbẹ ẹlẹ́yìn ẹ̀. So ilé ayé yìí, ipòkípò tí a bá ti bára wa, ẹ jẹ́ ká máa sọ fún ara wa wípé a jẹ́ nǹkan kan, àwọn èèyàn máa pè wá pé a jẹ́ nǹkan. Gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀ joyè alábòsí nílẹ̀ Yorùbá, ẹ máa tẹ̀síwájú lọ, ẹ máa ṣe lọ, ẹ máa gbèsè àwọn ọba yín o, ẹ má bá àwọn ọba yín sòtítọ́ ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọba pátá, ẹ lọ rẹra yín sílẹ̀. Ipòkípò tẹ́ bá wà, ẹ fi ọmọlúwàbí kún, àjẹbẹ́ ẹ máa tẹ́. Bẹ́ẹ̀ ṣe yọwọ́ sí yẹn, ó dàbí pé fẹ́ kí àbúrò yín àbí ọmọ yín. It's an embarrassment. Ibi tí kọ́má ti yín wà nìyẹn. Ẹ̀tọ́ yín dìde. Kẹ́yìn náà kẹ́sẹ̀ kíni, kẹ́ yẹ sí. Nítorí pé àpọ́nlé lára ṣe kíni, àpọ́nlé lára fẹ́. Ibi tí kọ́má ọba Aláàfin Ọ̀yọ́ wà nìyẹn. Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú ọba Olúbàdàn, wọ́n pàdé ní pátì.
nígbà tó wá pàdé ní pátí kí ló wá ṣẹlẹ̀ Aláàfin Ọ̀yọ́ ti dé wọ́n ti wà lórí ìjókòó ọba Ìbàdàn náà dé ó bá ọba Aláàfin Ọ̀yọ́ lórí ìjókòó ni wípé Aláàfin Ọ̀yọ́ wá nawọ́ sí ọba Ìbàdàn wípé gbọ́wọ́ ọba Ìbàdàn wá gbójú kó níbẹ̀ kò gba ọwọ́ náà àwọn ọmọ Ọ̀yọ́ ya síta wọ́n bẹ̀rẹ̀ sí ń pè sẹ́yìn ọba wọn olúkálùkù bẹ̀rẹ̀ sí ń ṣe tèmi ní Pọ́ọ̀lù tèmi ní Apollo òtítọ́ ọ̀rọ̀ jìnnà sí wọn ṣùgbọ́n ọba àgbáyé máa dá sí ní ìṣẹ́jú méjì péré torí mo ti wo fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò gbá kọ́kọ́rọ́ yẹn gangan níkòó kọ́kọ́rọ́ gangan wọn ò lọ síbẹ̀ ibi tí kọ́kọ́rọ́ wà gangan wọn ò lọ bẹ̀ olúkálùkù bẹ̀rẹ̀ sí ń gbè sẹ́yìn ọba ìlú ẹ̀ ní ìyàtọ̀ wọn lọ sí orí òtítọ́ orí reality ẹ̀ lẹ fẹ́ gbọ́ yìí. ọba Solomoni kò ní ṣe ojú ìṣáájú ẹnikẹ́ni no matter who you may be. Aláàfin Ọ̀yọ́ ráìtì o ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún. ọba Ìbàdàn ó ráìtì o ẹ̀tọ́ ẹ̀ náà ló ń jà fún àwọn méjèèjì ló ráìtì ṣùgbọ́n àwọn méjèèjì ló ní kọ́mọ́. wo ni Aláàfin Ọ̀yọ́ ń jà fún ẹ̀tọ́ tí Aláàfin Ọ̀yọ́ ń jà fún ni wípé ìtẹ́ tí mo wà ó ju ìtẹ́ Olúbàdàn lọ. kí ni Olúbàdàn ń jà fún? Olúbàdàn ń sọ fún wípé gómìnà ni mí sínétọ̀ ni mí lónìí mo ti di ọba tó wá jẹ́ tọjọ́ orí màá yà ẹ́ mọ́gbẹ́ tí àwọn bá àwọn méjì ló right. ṣùgbọ́n tá a bá wá gbé sórí òṣùwọ̀n ní àwọn méjì ta ló jù ta la gbà ọ̀rọ̀ yẹn ṣe kọ́lọkọ̀lọ ní ti orí ìtẹ́ ní ìdí ìbílẹ̀ Aláàfin làgbà ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ kéré ní ti ipò ọjọ́ orí ọba Ìbàdàn làgbà torí Aláàfin nìkan lòun jẹ Aláàfin Ọ̀yọ́ nìkan lòun jẹ ọba Ìbàdàn ìyẹn ó ti jẹ gọ́vnọ̀ ó ti jẹ sínétọ̀ nítorí tí wàá di ọba nítọjọ́ orí ó tún jù ẹ́ lọ. báwo ló ṣe yẹ kó wá ṣe kéèsì yẹn níbi tọ́rọ̀ dé yẹn kọ́má ibi tí kọ́má wà láfẹ́ sọ yìí o ibẹ̀ láfẹ́ clear fún yìí o. tí ẹ bá fi ìtẹ́jú ènìyàn kan lọ tí ẹ dẹ̀ mọ̀ wípé ẹnìyẹn ní ọjọ́ lórí ọba tó jẹ lẹ́nìyẹn náà jẹ ẹnìyẹn ti jẹ gọ́vnọ̀ rí ẹnìyẹn ti jẹ sínétọ̀ rí tó bá jẹ́ wípé ọwọ́ lẹ fẹ́ yọ sí nígbà tó dé wọ́n á padà sọ́dọ̀ ọba Ìbàdàn Olúpẹpẹ Àjà kí ló yẹ kó Olúbàdàn ṣe ó yẹ kó gba ọwọ́ yẹn ìdí tó wọ́n fi gba ọwọ́ yẹn ni wípé torí wípé àwọn là ń wò gẹ́gẹ́ bí aṣíwájú rere ní ilẹ̀ Yorùbá àgbà máa ń gbà ni
lẹ́yìn tó bá wá gba owó yẹn tán tó bá ti wá parí meeting tó bá ti wá kó ní party yẹn ó sọ fún wípé Aláàfin mo fẹ́ rí ẹ o mo fẹ́ ṣe kí ni I want to see you àwa pè sí kọ́nà kábíyèsí o mo mọ̀ wípé orí ìtẹ́ tó wà yẹn orí ìtẹ́ àgbà ni ṣùgbọ́n èmi orí ìtẹ́ kan náà lèmi jókòó sí gómìnà ni mí sínítọ̀ ni mí bá jẹ́ làwa olùdípa wa di ọba torí gómìnà ló máa ń gbé ọ̀pá àtẹ fún ọba àbí. ní ẹ jọdọ bá tún yọwọ́ irú tó yọ sí mi lẹ́ẹ̀kan yẹn ìta gbagba ẹni máa ti ba ojú ẹ jẹ́ ó mọ̀ pé orí dínkù mi ni ṣùgbọ́n tí mi ì bá gba owó ẹ ní public yẹn irú àpẹẹrẹ wo lè fẹ́ ká fi sílẹ̀ fún àwọn ọmọ tó ṣe kí ni. tó ń bọ̀ lẹ́yìn. ọba Rasidi ò bá jàre tán ṣùgbọ́n bó ṣe sàn ní ẹ̀yẹn ipò àgbà tán wà yẹn kò tó àgbà yẹn ò gbà tó kò dìbò tó ibi táwọn méjì ti ní kọ́mọ́nì àwọn méjì ló ṣe mistake táwọn méjì wá ṣe yìí àmọ̀ràn la máa wá gba àwọn ọba méjèèjì àti àwọn ọba tó kù láyé tí mo kọ́kọ́ wá ọba ńlá lọba Solomoni kí sọ ọkọ tó ń jẹ́ ọba fún yín ẹ̀yin ọba méjèèjì mo mọ̀ pé ẹ máa láǹfààní àti gbọ́ mi àti ẹ̀yin ọba tó kù kò sí nǹkan tó dàbí àpọ́nlé láyé no matter who you may be kò dẹ̀ sí nǹkan tó dàbí ìrẹ̀lẹ̀ tí o bá fẹ́ kí ọba ẹlẹgbẹ́ ẹ tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ dé tí ọba ẹlẹgbẹ́ ẹ ń bọ̀ dìde dúró kẹjọ ṣe kíni kẹjọ yọ̀ mọ́ra yín kẹjọ gbọ́wọ́ ara yín kò sọ pé kó má débi tó fẹ́ ṣe kíni. tí a máa ń gba ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ó ní kẹ́ lọ rẹra yín sílẹ̀ tẹ́ bá ti rí ara yín ẹ ṣe kíni ẹ ṣàpọ́nlé ara yín kò sí nǹkan tó jẹ́ wípé èmi ló ga jù tá ló ń bọ́ who you dey feed here ìyá ilé ẹ̀ ló ń bọ̀ náà àwọn mélòó ló ń bọ̀ àwọn wo ló ga jù níbí ò ń bọ̀ ara àti fámìlì àtàrà ìlú ẹ̀ kò sí nǹkan tó jẹ́ pé èmi ló ga jù èmi ló kéré jù èmi ló kúrú jù èmi ló gàgà jù láyé ebo ọ̀làjú ti dé ọ̀làjú tó dé yìí ni wípé ká ṣe kí ni ká pọ́n ó lè máa yẹ̀yẹ́ mi kó o wí pé máa pọ́n ẹ lé kò possible pọ̀pọ̀pọ̀rọ̀ ọba ni ẹ ọba lèmi ó wá rí mi ó ní how are you ó fẹ́ kí mi wá rí ẹ kí wọ́n sọ pé kábíyèsí àbí màá lórí ẹ burú èmi ò bá dùn màá ní àyà pa ẹ pẹ̀lú adé òfò tó wà lórí ẹ adé tó gbé sórí àná sórí adé tó mi ni. nǹkan tó ti yẹ ni wípé ká ṣe kí ni ká pọ́nra wà lé. kí ni èdè tí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ occasions àwọn ọba wà nílẹ̀ Yorùbá ẹ fẹ́ máa bójú àwa ọmọ Yorùbá jẹ́ kì í ṣe àwa nìkan la máa kọ́ jọba àwọn èbó jọba àwọn òròbó jọba àwọn Haúsá lọ́ba èní o ọba Yorùbá ń jà o ọ̀la o ọba Yorùbá ń jà o ọ̀túnla o ọba ìtìjú ni fún gbogbo yín àti fún gbogbo wa kì í ṣe àpọ́nlé rárá.
ẹ jẹ́ ká lọ kọ́ ìwà ìrẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀. Ẹ jẹ́ ká fi àpẹẹrẹ lélẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa. Gbogbo ipòkípò tẹ́ bá wù kéèmà tí wọ́n wá jẹ lẹ́nìí, ìkan ló máa padà jẹ gbogbo wa. Ní ọ̀dọ̀ ọba Sólómọ́nì kò sí ìkan tó ń jẹ́ alágbára nínú ayé. Ẹni tó bá ti ń sùn kò kí ń ṣe alágbára. Ní tí ò kí ń sùn, ní ìgbà tó bá ti ń sùn, you are nothing. A máa ń dọ̀bálẹ̀ kí ọba ní o, a máa ń ṣe gbá o, a máa ń ṣàwo pákéjì lásán ni. Tí kìnnàpá bá mú ọba tó bá ya ọba lábàrá, ọba máa sáré kàbàkàbà. Bí ọwọ́ bọ́ndìtì bá ba ọba, tó bá ní kí ọba dọ̀bálẹ̀ wọn ò bí kú, pẹ̀lú adé orí ẹ̀ wá dọ̀bálẹ̀. Gbogbo àwọn ipò tí a ń jẹ wọ̀nyí àpọ́nlé, akànfin sí àpọ́nlé ara wa ni, kò ní ìtumọ̀ kankan. Nígbà tí Ọlọ́run bá ti pè ẹ́ ní nǹkan, ìwọ wo gbọ́dọ̀ máa sọ pé mi ò jẹ́ nǹkan kan. Níjọ́ tí ènìyàn bá ti sọ wípé èmi ló tó báyìí, ìjọ́ ẹ̀ ló máa ń tẹ́. Bẹ́ẹ̀ni, tọ́lọ́run bá ti ń gbé ẹ ga, wàá máa sọ fún ara ẹ wípé ò jẹ́ kankan. Ẹ gbọ́ ìtàn oyin ni. Ẹ gbọ́ ìtàn oyin ni. Ọlọ́run pè gbogbo àwọn ẹ̀dá abìyẹ́ lápá. Ó ní kó wá síwájú kó máa fi ọlá ńlá wọn hàn níwájú òun. Nígbà tí ẹ̀fọn máa dé iwájú Ọlọ́run, abìyẹ́ náà nígbà tó máa dé, ó bẹ̀rẹ̀ sí gapá. Kọ́mùkọ̀, ó bẹ̀rẹ̀ sí gapá. Pẹ́pẹ́yẹ, ó bẹ̀rẹ̀ sí gapá. Nígbà tí oyin máa déwájú Ọlọ́run, ó ní kí ni mo jámọ́ níwájú Ọlọ́run, kí ni mo jámọ́ níwájú Ọlọ́run, kí ni mo jámọ́ níwájú Ọlọ́run, kí ni mo jámọ́ níwájú Ọlọ́run. Ọlọ́run wá wo oyin títí ó ní oyin, ìwọ ẹ̀fọn rádaràda ń gapá, ìwọ àmúkù òun kapá esisi, wo oyin wo dẹ̀ rẹra ẹ sílẹ̀ níwájú mi. Látòní lọ ìgbẹ́ làwọn èèyàn máa sọ pé jẹ́ tó máa sọ pé ó dùn. Ibikíbi tó bá ti wọ̀, àwọn èèyàn gbọ́dọ̀ sálú kókún sálú gbó. Ẹ wo àṣẹ tí Ọlọ́run gbé sí oyin lára. Ṣé o lè jẹ̀gbẹ́ ìdí ẹ? Báwo ló ṣe ń jẹ̀gbẹ́ oyin? Kò sí nǹkan tó da. Ẹlòmíì wà, ibi tó ti tọ́ dàgbà wọn kì í fún èèyàn lé ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tó bá ti jọ mọ́ ọmọ Yorùbá, o gbọ́dọ̀ ní àpọ́nlé sára, o gbọ́dọ̀ ní ọ̀wọ̀, o gbọ́dọ̀ ní respect. Mo máa wá sọ àṣírí ńlá kan fún ilé mi, fún ẹ̀yin ọba kéékèèké tí ẹ jọba tí ẹ ò tí ì dàgbà yẹn. Mo máa fún yín ní àṣírí kan, but ní ọ̀fífẹ́ yẹn, bóyá bàbá ẹ̀ ló sọ àṣírí yẹn fún, I don't know. Mo máa fún yín ní kọ́kọ́rọ́ kan lénìí, àti ẹ̀yin ọba tí ẹ wà lẹ́yìn, mo máa fún yín ní àṣírí yẹn, ẹ gbọ́. Ṣé ẹ ní Ọbásanjọ́? Kábíyèsí Elédùmarè. Ẹkùn ẹ bọra owó. Ó dá kéèyàn bá àgbà rìn. Ẹ̀yin ọba ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ. Àgbàlagbà tó mọ̀ pé ó jù ẹ lọ lọ́jọ́ orí, tó bá dé, tó bá wá dọ̀bálẹ̀, tó bá wá kí ẹ, o gbọ́dọ̀ ṣe kí ni? Wà á bẹ̀rẹ̀ pé kí ni reason? Tó bá jókòó, tó bá kẹ́ lórí ìjókòó yẹn, o lè tó àgbà yẹn tó máa fi kú. Ìdí nìyẹn tó bá fẹ́ ti kọ láyé ìgbà kan, wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní àwọn àgbà kan wà, wọ́n máa ń fi ìdọ̀bálẹ̀ pa ọba. Ó ní ìdúró tó fi operate kìíní yẹn. Tí ọba yẹn ò bá dìde, wàá gbèdì. Tó bá jókòó, tí bàbá yẹn bá dọ̀bálẹ̀ kí ẹ tó fẹ̀ bẹ́ẹ̀ yẹn, o ò lè tó bàbá yẹn tó máa fi kó láyé. Torí ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tó dàgbà ju ènìyàn lèèyàn máa tọ̀ dọ̀bálẹ̀ ṣe kíní. Wọ́n dẹ̀ ti gbà wípé ó dàgbà jù mí lọ, o gbọ́dọ̀ kú dè mí.
èdìdì burúkú ayé ni. No matter who the person may be, tó ti mọ̀ wípé ẹni yìí ó lọ́jọ́ lórí, tó bá dọ̀bálẹ̀, tó bá wá kí ẹ káàbọ̀ o. Wọ́n ló mọ̀ pọ̀ lọ́dọ̀ wá fi ṣe kíní, wọ́n fi sún ìdí yẹn. Wọ́n ti sọ ìdìdì yẹn fún Ọọ̀ni of Ifẹ̀. Àwọn èèyàn yóò mọ àṣírí. Gbé adé sórí. Wọ́n ò mọ anything. They don't know anything. Àgbàrá. Tẹ́ bá fẹ́ kúnlẹ̀ ní ṣọ́ọ̀ṣì kí ni wọ́n máa ń sọ fún wọn? Tẹ́ bá fẹ́ kúnlẹ̀ pé fẹ́ sọ̀rọ̀ kí kó máa sọ fún yín. Ẹ bá kúnlẹ̀ fún mi. Ẹ lọ kúnlẹ̀ fara yín. Àwọn mú èdìdì tó wà ń bẹ̀. Èdìdì ní kọ́kọ́rọ́ ni. Ìtumọ̀ ẹni tó bá ju ènìyàn lèèyàn ṣe kí ni? Lèèyàn dọ̀bálẹ̀ ló máa ń dọ̀bálẹ̀ kí ènìyàn. Mo lè ti dọ̀bálẹ̀ kẹ́ o lè ti gbà ó lè tó mi. Bí wọ́n ṣe dọ̀bálẹ̀ fún ẹ̀yẹn gẹ́gẹ́ bí ọba, o gbọ́dọ̀ ṣe kí ni? Wàá sún. Ìtumọ̀ wípé mo gbà ọ̀wọ̀ tí ó ṣe kí ni? Ó fún mi o, but mo gbà wípé àgbà ni ẹ́. Mo gbà fún ẹ. Tí o bá ti dá padà fún, o lè tó. Ẹ lọ kọ́ ilẹ̀, ẹ lọ rí di, ẹ lọ gbá ìsàsọ̀rọ̀ tí mo sọ bí ẹ mú parọ́. Àwọn àgbà àtijọ́ ló ní kọ́kọ́rọ́ tí mo sọ ẹ lọ́wọ́. Èyí sí àwọn ọmọdé kéékèèké wọ̀nyí tó wà ń ta wọn. Ipò ní kọ́kọ́rọ́, ó ní key, ó ní èdìdì, ó ní ìdúró ìdáfi ọ̀pẹ́ẹ̀tì ipò. Gbogbo kan ló ní amendment. Ó ṣe ṣe kí ẹ̀yin tẹ́ wà níwájú mi náà kẹjọba lọ́la, wọlé ti gbọ́ yẹn. Ẹ bá ti rí wípé tó wà yìí o, ìwà àti ọ̀sìn ṣàwáwù, ó máa jù ẹ lọ lọ́jọ́ orí. Ẹ káàbọ̀, orí pò ní fapá gbé. Èdìdì ni ó ti dá padà fún. Àgbà ni. Mo ti dájú padà fi jókòó. Jókòó síbẹ̀. Kó kúkú èdìdì ni. tọ́ ẹ̀yin èèyàn wá káàkiri gbogbo àgbáláyé tẹ́tí láǹfààní tẹ́tí gbọ́ fọ́nrán yìí bó o lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí ọba Solomon sọ pàápàá jùlọ ní tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn nítẹ̀yìn náà bá nílé èròǹgbà tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ fọ́nrán wa ẹ wo ibi tá a fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mú wá sí etí ìgbọ́yín àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé ní tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi ti ara yín gbọ́ ẹ má gbàgbé ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí o ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.